Hello everyone, welcome to Tony Talks. Um, Bàbá Adabasioni, ẹ mọ̀ wọ́n, Bàbá Ládùúrà ẹ̀, àwọn náà ti dá sọ̀rọ̀ Bàbá Àgbàlá Gabriel. Ah, ó lẹ́tìkẹ́ honestly. Bàbá yẹn ní láti jókòó tó tọ́ kí wọ́n wo ibi tó kù sí kí wọ́n dẹ̀ ṣàtúnṣe. That's the only thing lè sọ sí because Ọlọ́run nìkan ló wí inú ló dẹ̀ mọ who is really who ẹni tó ń sìn ọ́ lótìtọ́ àti ní òdodo tòótọ́. Anyway, láì má gbà yín lásìkò ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí bàbá Adabasioni sọ tí wọ́n fẹ́ sọ fún Pastor Gabriel. Thank you so much for watching. So I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Yẹn kí wọ́n tú àṣírí Ọlọ́run látara yín. Ọlọ́run ò sí láṣìírí, àwọn èèyàn láláṣìírí. Màámi Esther bọ́ọ̀dù sọ pé ẹ máa ń fúláàgì. Ẹ ń rìpọ́ọ̀tù kínní. Anyway, mi ò tí gbàgbọ́ o, ṣùgbọ́n mò ń bọ̀ mi ò tí dé. Nínú ọ̀rọ̀ ní Star Lady sọ ní ọjọ́ yẹn lọ́hùn, wọ́n ní pé kẹ́ ẹ tó dé ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì, ẹ dúrọ́pù òun. Ẹ rí i pé nínú fídíò tí mo ṣe, mo sọ pé kí ló dé nígbà tẹ́ mọ̀ pé ẹ lè gbé èèyàn dénú ṣọ́ọ̀ṣì, kí ló dé tẹ́ gbé lójú ọ̀nà? Kí ló tẹ́ fi ń pamọ́? Nípa èyí, ẹ ti ń dọ̀tí orúkọ Ọlọ́run. Ẹ ti ń hùwà ìdọ̀tí. Ṣùgbọ́n mi ò fẹ́ dọ̀tí yín ní ọjọ́ yẹn. Torí ẹ̀yin lẹ́mọ tó pẹ̀yìn àti Star Lady pọ̀. Star Lady ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn lọ́hùn-ún. Ó ní kò sóbò tí ẹ lè dò. Bẹ́ẹ̀ èmi náà dàbà kò sóbò tí òbò tó bá wà òkè màá dò. Mo máa ń sọ fún yín pé pásítọ̀, wòlíì, ẹ̀jẹ̀ ló ràn lára wọn. Má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ dúdú mẹ́kọ̀ọ́ bá tiẹ̀ jẹ́. Tọ́bọ̀ wá di fọ̀rọ̀ dúdú bá tiẹ̀ jẹ́. Tèmi ń fẹ́ láti tú ẹ sílẹ̀ tí ò fẹ́ tú wàhálà yí ẹ nìyẹn. Pásítọ̀ Gabriel tó ń fi ọ̀rọ̀ dúdú gbowó lọ́wọ́ àwọn tí ó ń gbowó lọ́wọ́ ẹ̀. Wàhálà ti ẹ nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún Pásítọ̀ Gabriel wípé ṣé ìpè tọ́lárun pè yín sílẹ̀ ń ṣe yìí sà? Èmi ò bá yín jà o lórí pé ẹ̀ ń gbowó ṣùgbọ́n màá tún bá yín jà. Nítorí pé ẹ ti ń fi gbígba owó ọ̀hún ẹ ti fi ń wọ̀n fáwọn èèyàn pé ẹ ti fi ń lo jìbìtì. Ẹ má bínú o. Pásítọ̀ Àgbàlá Gabriel ẹ ti fi gbígba owó yín yìí ẹ má bínú ẹ ti fi ń wọ̀n pé ẹ ti fi ń lo jìbìtì. Lójú ara yín ẹ rí pé Muideen is a season film tí wọ́n ní wò tán bíi tèmi náà tí mo yọ lẹ́yìn. Màámi Esther bọ́ọ̀dù Abọ́dẹrìn ojú òní tì yín o. Mi ò lè sọ wípé àrèjì Miraculous ni ọ̀rọ̀ Muideen bá dé. Tí n bá wo fídíò yẹn dáadáa, Àgbàlá Gabriel ò mọ Muideen rí. Ó wá ṣeéṣe kó jẹ́ pé àwọn tó wà nínú mọ́tò lọ́jọ́ yẹn mọ Àgbàlá. Àwọn tó wà nínú mọ́tò lọ́jọ́ yẹn wọ́n mọ Muideen rí. Torí pé nínú ọ̀rọ̀ tí Star Lady sọ lọ́jọ́ yẹn, Olóhùn wà ń bẹ̀ níjọ́ tí wọ́n pàdé Muideen. Ó ṣeéṣe kó jẹ́ pé Star Lady fúnrara ẹ̀ ló múṣẹ́ Muideen wá fún Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel o, mi ò fẹ́ bú yín ní àṣálẹ́ yìí o. Ṣùgbọ́n ẹ má hùwà jìbìtì mọ́. Tẹ́ bá hùwà jìbìtì, ẹ má hùwà jìbìtì mọ́ o. Kò sí owó kan tí mo béèrè lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí mo béèrè, mi ò mọ̀ yín rí mi kankan. Ṣùgbọ́n mo rí pé ẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́. Mo rí pé ẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́. Òun ni mo fi láìkí yín. Ṣùgbọ́n má yẹ ká tọra wa. Kò sí ìrànlọ́wọ́ kan tẹ́ ń ṣe fún wọn o. Ṣé ẹ mọ̀ wípé ilé tí ẹ̀ ń kọ́ fún wọn yẹn, ẹ̀ ń kọ́lé yẹn síbi tí wọ́n ń pè ní Àgbàlá
Gabriel ilé yẹn àwọn tẹ̀ ń kọ́ fún wọ́n máa gbé ibẹ̀ fún ìgbà tí ẹ̀mí wọn bá fi wà láàyè ni tó bá ti kú Àgbàlá Gabriel ẹ máa lé gbogbo fámìlì wọn kó ń bẹ o ẹ̀yin lẹ́ni lé o ẹ má wàá lo ọpọlọ yìí fi kó ọrọ̀ jọ lénìí kí ẹ sì kú lénìí láì mọ ẹni tó máa jèrè ọrọ̀ náà lọ́la. Àgbàlá Gabriel Bíbélì sọ wípé aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí ò mọ ẹni tó máa lò ó. Àgbàlá Gabriel mi ò sọ pé ẹ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o ṣùgbọ́n ẹ stọ́ọ̀pù ìwà jìbìtì yẹn ìwà jìbìtì ní lóòótọ́. Ẹ mọ̀ mú ìdí rí lójú ọ̀nà ẹ pè wá ṣọ́ọ̀ṣì yín ẹ kọ́lé fún lórí íńtánẹ́ẹ̀tì láti gbowó tẹ́ fi kọ́lé ẹ tún fẹ́ ní ẹ fẹ́ ṣègbéyàwó lórí íńtánẹ́ẹ̀tì náà ni ẹ tún fẹ́ ní pé wọ́n fẹ́ ṣe yín èlò lọ́fẹ́ fi ṣe yín alàgbà ẹ ti ń hùwà olórí burúkú o ẹ ti ń hùwà ẹni ègbé ẹ ti bìlíìfù pé níbi ṣáríìtì yẹn lẹ́yìn ti fẹ́ máa jẹ ẹ fẹ́ máa fi ìdààmú àwọn èèyàn kan ẹ fẹ́ máa fi lọ́lá ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni o. Gbogbo ẹni tó bá ti fi ìbànújẹ́ ẹlòmíì fi ṣògo yóò padà ní ìbànújẹ́ ni. Alàgbà Àgbàlá Gabriel látẹ̀ní lọ ẹ jẹ́ kí ìwàásù yín ìwàásù jíjèrè ọkàn ẹ jẹ́ kó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ju kẹ́ máa tọrọ owó lọ. Ẹ má sọ̀rọ̀ yín di fáìn bàrà wòlíì lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ ń ṣe fáìn bàrà ẹ ń ṣe fáìn bàrà ẹ mà ti dé UK kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ tún ṣe fáìn bàrà ẹ tún wọ Amẹ́ríkà. Alàgbà Àgbàlá Gabriel, I'm giving you the last warning. Ẹ jẹ́ kí ìwàásù yín ìwàásù gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run gẹ́gẹ́ bí jíjèrè ọkàn fọ́lọ́run ẹ jẹ́ kó pọ̀ lórí social media ju kẹ́ máa tọrọ owó lọ. A máa gbọ́ owó òun ti di 1 million báyìí owó òun ti di 1.3 million owó òun ti di 1.4 million. Ṣé gbogbo owó yẹn lẹ̀ ń ná fáwọn tí ẹ̀ ń gbọ́ tẹ́ ń forúkọ wọn gba owó? Ẹ lọ́wọ́ gbogbo àwọn tí mo bá gbé wá sórí íńtánẹ́ẹ̀tì nọ́mbà wọn àti àkáǹtì nọ́mbà wọn ni mo máa fi lẹ̀. Àwọn olórí burúkú ló ń sọ̀rọ̀ tó pariwo yìí náà. Àwọn òrìlà ń parí súnmí tí iná wọlé fọ́gàmì. Ẹ lọ́jà rẹ̀ má bínú ẹ̀yin fáǹsì mi. Bàbá wa Àgbàlá Gabriel ẹ jẹ́ kí ìwàásù jíjèrè ọkàn fọ́lọ́run ṣèbí ẹ kọ́ ṣọ́ọ̀ṣì fún jíjèrè ọkàn fọ́lọ́run ni. Ṣùgbọ́n ṣé fi ń jèrè ọkàn báyìí ẹni sọ ṣọ́ọ̀ṣì di fáìn bàrà ṣọ́ọ̀ṣì o. Òun ló fà á tírú àwọn star lady yẹn fi ń sọ pé àwọn oníkẹ́ gbé àwọn èèyàn kan wá ẹ gbé wọn wá kíníkan kìnìkan ohun tó pa yín pọ̀ ló fẹ́ tú yín ká ṣe é kọ́ bọ́ sọ báyìí nínú fídíò yẹn. Bàbá wa Àgbàlá Gabriel mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ṣọ́ọ̀ṣì gbogbo létẹ̀ náà ń kọ́ fáwọn èèyàn nínú church premises yẹn ẹ̀yin lẹ ní o wọ́n máa ń pe kinní kan ní survey land survey ibẹ̀ yẹn orúkọ ẹni tó wà ń bẹ̀ orúkọ ẹni yẹn ló ní gbogbo ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn o. Bàbá Àgbàlá Gabriel tí ayé yín ò bá fẹ́ bàjẹ́ ẹ má dúpọ̀ àwọn èèyàn mọ́ pé fẹ́ kọ́lé fáwọn èèyàn mọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Like play now ẹ ti dé UK. Ẹ̀yin náà rí bí òtútù ṣe ń mú àwọn èèyàn ń bẹ̀ yẹn ní UK. Ẹ̀yin á wá máa sọ pé Olúwa wí ẹ máa fi dúpọ̀ àwọn èèyàn. Ó pè kí àwọn èèyàn máa fún yín lówó kẹ́ máa fi ṣe oúnjẹ fáwọn èèyàn
ju kẹ́ máa ní ẹ fi ń kọ́lé fún wọn lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà ń bẹ̀ yẹn ebi ń pa wọ́n. Tí ebi bá kúrò nínú ìṣẹ́ bùṣe o. Tẹ́ bá náà ń kọ́lé fáwọn èèyàn ẹ ti fi ń lo jìbìtì. Mò ń bọ̀ mi ò tí dé. Ìyá àdúrà ṣẹlẹ̀ olórí burúkú ni yín olè. Ìyá àdúrà ayaba Jésù olórí burúkú ni yín olè ni yín. Ẹ̀yin lẹ fún Àgbàlá Gabriel léwúrẹ́. Ẹ wá fẹ́ fi gba màálù. Ṣé fẹ́ ṣorí burúkú ni? Ṣé Àgbàlá Gabriel jẹ́ bàbá Ọ̀ṣọ́fà? Àṣírí tó wà láàrin ẹ̀yin àtàgbàlá Gabriel ẹ ṣe sọ fún wa. Ẹ wọ́n máa ní ẹ sọ fáwọn blogger, ẹ sọ fáwọn blogger. Ẹ máa gbé orí àwọn blogger fi kọlura wọn. Ẹ fẹ́ ṣorí burúkú ni. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé ẹjọ́ wá fún àwa blogger. Tẹ́ ń parọ́ láti fi ba àárín àwọn blogger jẹ́. Ẹ máa fọwọ́ gbọ́mọ gbìn lópin ọdún yìí ni èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ fídíò yìí. Ẹ tó lè fẹ́ bá mi sọ̀rọ̀ yìí. She now send these pictures ẹ ti rí àti award yìí. Bàbá ìjọ picture rèé wọ́n wá send ẹ̀ sí mi. Ìgbà tó send ẹ̀ sí mi tán mo wá ní kí ló wá lè ṣẹlẹ̀. Ṣẹ́mẹ́dán sọ̀rọ̀ yìí. Ó wá ní ọ̀rọ̀ nípa picture Àgbàlá Gabriel ni mo fẹ́ sọ mọ́. Ìyá Alájẹ ló sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin náà lẹni tí ẹ gbé picture lọ bá. Mo wo prógrámù yìí. Kí wọ́n ló lè ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ picture. Mo wo prógrámù yìí ó jẹ́ kí òye kan yé mi. Ẹ máa gbọ́ o. Ẹ kọ́ lẹ́mọ̀. Orúkọ tèmi ni ìyá ìjọ ìbùkún Olúwa ní tèmi. Mo ní ìjọ sí àti máa lọ sí ọ̀nà ọ̀dẹ́dá. Ẹ jọ mọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni mo fẹ́ sọ fún yín. Tí bá ń pe àwọn blogger míì, bá ṣe máa bá mi kú tiẹ̀ wọ́n máa fẹ́ bá mi bà á lórúkọ jẹ́ ni mi ò dẹ̀ gbàdúrà kí n bá. Ṣé ẹ̀ ń gbọ́? Orí tóun bá pe àwọn blogger. Ayé yín fẹ́ bàjẹ́ ni ẹ̀yin wòlíì, ẹ fẹ́ ṣorí burúkú ni. Ìgbé ayé àwa blogger gan dájú gbé ayé yín lọ. Ẹ má sọ àwa blogger lórúkọ burúkú. Ẹ fẹ́ ṣorí burúkú ni. Ìyá wòlíì. Ẹ máa ní tẹ́ bá fún blogger. Àwa blogger kan wà sórí wa pé a máa ṣe investigation kó tó di gba gbé programu jáde. Gbogbo ẹ̀yin tẹ́ bá fi blogger dẹ́rù bàyàn ẹ fẹ́ ṣòfò ni. Mo ń bọ̀ mi ò tí dé. Ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ kí ògo mi kó tó fọ́. Mo rò pé nínú oṣù mẹ́wàá, fọ́tò tí mo send sí yìí, mo ṣe ẹyọ kan ti tiẹ̀, mo ṣe ẹyọ kan ti ìyàwó ẹ̀. Iye tó ń ṣe fọ́tò méjèèjì fẹ́ àwọn yẹn. Ẹni tó ṣe 20,000 ló bá ọjọ́ 40,000 naira. Àmọ́ ìjọ mi ló lọ ṣe wá. A lọ pèsèntì, a wá píríǹtì ìwé láti fi ṣe bàbá àjọ. Níwà ń gbà sọ fẹ́ yan bàbá ìjọ. Ẹ fẹ́ fìyàn ṣe bàbá àjọ. Ó pọ́dún kan ní. Ẹ fẹ́ fìyàn ṣe bàbá àjọ. Ẹ sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tẹ́yìn ṣẹlẹ̀ yìí fi yọ olórí burúkú nìyẹn àtẹ̀yìn kérúbù. Ẹ máa fìyàn jẹ bàbá àjọ tipátipá. Ẹ máa fìyàn jẹ yẹ́ ìwé tipátipá. Ẹ fẹ́ ṣorí burúkú ni mọ́tò fẹ́ pa yín ni. Ẹ̀yin wòlíì yìí ilé ayé yín fẹ́ bàjẹ́ ni. Ẹ máa fọwọ́ gbọ́mọ gbìn ni. Ẹ máa fìyàn jẹ yẹ́ ìwé tipátipá. Tẹ́ bá rí pé obìnrin wá ọmọ. Ó ń wojú Olúwa. Ẹ wá fi jẹ̀wé iye ìwé. Tọ́lá ṣàyọ̀dún ìwé ẹ gbowó lọ́wọ́ ẹ̀. Orí burúkú ń bá yín jà ni. Ẹ fẹ́ ṣe orí burúkú ni ẹ̀yin wòlíì yìí. Ilé ayé yín fẹ́ bàjẹ́ ni. Ẹ̀yin ò lè yìí. Ẹ ṣe lọ fi bàbá yín jẹ bàbá àjọ. Ṣó easy làwọn bàbá yín ò lówó lọ́wọ́ kí lọ́ fi àwọn bàbá yín jẹ bàbá àjọ ni. Ẹ ní ṣoríire mo bọ́ mi ò tí dé ẹ máa gbọ́ o. Last month ta ṣe àjọ̀dún ẹ̀. Ẹ máa gbọ́ o. Wọ́n mú orúkọ bàbá kan wá wọlé láwọn ní Àgbàlá Gabriel la máa fi ṣe. Mo ní mo fẹ́ fi pọnlé láti fún ní àwọ̀dù fún iṣẹ́ ribiribi tó ń ṣe fún àwọn èèyàn. Mo ní àwọn sẹ̀lẹ̀ ò mọ iye.
ní àsìkò tí bàbá bòròbòrò ni mo ní mo fẹ́ fi ṣe àwọn ọmọ ìjọ nígbà àwọn mi kò ní ráyè tiwa mo ní ọmọ ráyè nígbà yìí síbi especially ṣé ọmọ ní ìjọ mi mo ní mo lọ́la ní ẹ̀rí ọlọ́run ló sọ pé káàkiri Àgbàlá Gabriel jẹ bàbá ìjọ wọn ní mọ́mì ò sọ nǹkan kan bá a ṣe gbéra nìyẹn àmọ́ present wọn ní fọ́tò yìí àti bẹ̀rẹ̀ àti sọ wípé a máa fi wọ́n ṣe bàbá ìjọ ó láìkì kí èyí ń ṣe fídíò kan ẹ̀kọ́ sì wà ní ọwọ́ ṣíàmọ̀ ni mo máa béèrè láti lè jẹ́ kí sẹ́ǹdì ẹ̀sìn lọ́jọ́ tí a lọ bẹ̀. a ní láti ṣàlàyé fún ẹ pé a fún wọn ṣe bàbá àjọ wọn gbà wá tó tó tẹ̀sí. inú wọn dùn wọn ní èyí ṣẹlẹ̀ yóò pọ̀ jù ni mo ní kò pọ̀ jù. ẹni ọlọ́nà ń tọ́lá fún èmi àtàwọn àjọ mi mẹ́rin lájọ lọ. ìyá mi opó ni mí o ọkọ mi tún kọ́ ọdún kẹtàlá ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìpè òun ní dájú wa tí ò gbọ́ sí tó fi lọ. Ìtí wọ́n kọ́kọ́ sọ ni ẹ má gbàgbé wọ́n ní pé. ẹ máa ká tọrọ wa kí ló kan ti Àgbàlá Gabriel pé bàbá ọkọ ẹ kú irú àwọn obìnrin tó pera wọn níránṣẹ́ Ọlọ́run yìí tó ń dájọ́ sílẹ̀ yìí orí burúkú wọn ló máa fi ń pa ọkọ wọn o irú obìnrin yìí orí burúkú ẹ̀ ló fi pa ọkọ ẹ̀ náà ó pa ọkọ ẹ̀ ṣé kí Àgbàlá Gabriel wá jẹ́ ọkọ fún ẹni torí kò yé mi. èmi ò kí analyze program ẹlòmíì ẹ lọ gbọ́ program yìí ìyá ṣẹlẹ̀ yìí ó ní ó fi Àgbàlá Gabriel ó fi jẹ bàbá àjọ ṣé Àgbàlá Gabriel jẹ́ ṣẹlẹ̀ ni àbọ̀ lórí burúkú ní ìyá ṣẹlẹ̀ ó wá ní ó ra ewúrẹ́ fún Àgbàlá Gabriel ó ṣe àwọ́ọ̀dù fún Àgbàlá Gabriel wá ń bọ̀ láti London níjọ́ wọn bíbà níbi ó fẹ́ tó bẹ ìjarun ọjọ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni ń dé láti UK ló lọ kó envelope lọ bá lójú nínú ilé ẹ̀ pé ó ra ewúrẹ́ fún lọ́jọ́ tó ń ṣàjọ̀dún ìwọ náà máa gba màálùú ìwọ náà máa ó ṣe àwọ́ọ̀dù fún tó bá wá fún ẹ lówó ẹ wà lọ fẹjọ́ ẹ̀sùn àwọn blọ́gà ìyá ẹ fẹ́ ṣorí burúkú ni àwọn blọ́gà wo ni wọn ò lọ́pọlọ tó bá máa bá yín ro ẹjọ́ òfò ìyá mọ́tò fẹ́ pa yín ni ìyá ẹ fẹ́ fọwọ́ gbọ́mọgbìn ni ẹ máa torí pé yín fẹ́ ga ẹ máa bà tẹlòmíì jẹ́ ẹ ní ga láyé ẹ̀yin ìyá olórí burúkú yìí ó wá ní o ti lọ fẹjọ́ ẹ̀sùn yẹn sábọ́ọ̀dù o ti lọ fẹjọ́ ẹ̀sùn lágbájá o ti lọ fẹjọ́ ẹ̀sùn tàmẹ̀dò ẹ wọ wòrè ni ṣé ìránṣẹ́ Ọlọ́run nìyí ṣé Olúwa lẹ́ ń ṣe yìí àbọ́lọ́fẹ́ bá ti ń jẹ́ ni ẹ fún Àgbàlá Gabriel léwúrẹ́ ẹ wá fẹ́ fi gba màálùú ẹni ẹlẹ́ni envelope márùn-ún fẹ́yàn kan olórí burúkú ní ìyá ṣẹlẹ̀ ó lè ìyá ṣẹlẹ̀ ó lè ẹ ní ṣoríire torí ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pẹ́ra wa níránṣẹ́ Ọlọ́run ṣé ìwàásù Ọlọ́run là ń wàásù lénìí ṣé ìwàásù ìrònú pìwàdà là ń wàásù let me tell you something ẹ rí Jésù ò wáyé láti kú o orí burúkú àwọn kìrìsìtẹ́nì la fi pa Jésù hello Jésù Kristi kò wáyé láti wá kú orí burúkú àwọn kìrìsìtẹ́nì la fi pa Jésù o ẹ rí gan a kà nínú Bíbélì pé ìgbà tọ́lọ́run dá wọ èèyàn gan tán tọ́lọ́run dá wa tán ìwà wa gan tún mínú bí Ọlọ́run tún kábàámọ̀ pé òun dá wa. Jésù fúnra ẹ̀ ó wá láti wá wàásù ìrònúpìwàdà fún wa ni Jésù ó wá láti jẹ́ ká wàásù ìrònúpìwàdà ṣùgbọ́n bó ṣe fi àárọ̀ ọ̀sán òru wàásù títí àgbọ̀ àfìgbà tó fi ẹ̀mí ara ẹ̀ ṣe ìràpadà
ẹni ẹlẹ́ni ti kú nítorí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀sìn o expect pé Jésù àtúwá padà wá kú lọ́jọ́ Christmas àbí o ní ṣoríire lójú ara ẹ obìnrin pé Jésù àtúwá kú nítorí tèmi àti ẹ lọ́jọ́ Christmas wàláì bóyá ọjọ́ Christmas yẹn gan ni bọ́ǹbù máa dún táyé máa parẹ́ tí gbogbo wa máa kú dànù lákòókò yìí gbogbo wa la máa kú fẹ́ ṣe ara wa àti pásítọ̀ o àti pàṣítọ̀ o ẹ̀yin olórí burúkú olè dédé yìí mélòó nínú àwọn ṣọ́ọ̀ṣì lóde òní ni wọ́n wà sí ìrònú pìwàdà lẹ́yìn kan máa wàásù owó 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 kan máa gbowó lọ́wọ́ yín ìyá sẹ̀lẹ̀ kan ó wá ní torí alàgbà Gabriel kò fún ẹ lówó wàá lọ rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn blọ́gà abẹ́ẹ̀dẹ́pọ̀ olórí burúkú nìyá yìí ẹ wọ wèrè ní ìyá òfò olórí burúkú yóò ṣì èèyàn ló pa ẹ lọ́kọ ní ṣèbú ìwọ ló pa ọkọ ara ẹ ó pa ọkọ ẹ ó fẹ́ fọmọ inú ẹ ṣọkọ how old is Àgbàlá Gabriel ó wá fún léwúrẹ́ oníkóra màálùú fún ẹ òun fún èèyàn kan ní envelope 5 ẹ yà wèrè ni olè. Àgbàlá Gabriel o látẹ̀ní ẹ̀yin náà ẹ máa wàásù fún wa lórí Facebook ẹ má tọrọ owó mọ́. Àgbàlá Gabriel látẹ̀ní lọ ẹ máa wàásù yìn rere fún wa ẹ má tọrọ owó mọ́ ẹ má tọrọ owó mọ́ olè lẹ́yìn náà olè. Ẹ gbowó fún èèyàn fi kọ́lé ẹ tún gbowó fẹ́ ṣègbéyàwó ẹ tún ní ẹ fẹ́ gbowó fẹ́ ṣe yín èlò ló ń ṣe yín olè orí yín dàrú olè ní olè. Ọjọ́ táwọn bẹ́wàjì jáde fún yín tí mo jáde àwọn èèyàn kan bú mi wọ́n náà lè fún mi lówó mo ti gbowó èmi ò gbowó pọ̀tẹ́ mo kì í fẹ́ mo kì í láìkì kí wọ́n máa borúkọ Ọlọ́run jẹ́ ni. Ẹ wo ìgbà tí wọ́n ń dági Genesis náà ìgbà tí mo rí pé nìyẹn ẹ wọ́ ẹ mọ́ ẹni mímọ́ ni mo jáde fún wọ́n ní Genesis fún lówó ni o mo fi Ọlọ́run ọba búra Genesis ò fún mi ní 1 penny dè níyì mi mọ́ rí kódà last time nǹkan tí mo ní kinní kan tí mo ní Genesis ẹ dákun ẹ ṣàánú mi wèrè tó pẹ̀lẹ́ ní pa Genesis kò yẹ kí n rí Genesis gan bá sọ̀rọ̀ torí ẹ̀yin kan wà tẹ́ máa ń ṣerú olówó orí burúkú nìyí ẹ máa ṣerú olówó ní jẹ́ káwọn èèyàn tó fẹ́ ríyàn anyway bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ. Alàgbà Gabriel látẹ̀ní lọ ẹ máa wàásù fún wa lórí Facebook ẹ má tọrọ owó mọ́ ó di 1 million ó di 2 million ó di 3 million. Àwọn tẹ́ ń gbowó lọ́wọ́ wọn ní òkè òkun yẹn ẹ ṣe wàásù yìn rere Ọlọ́run fún wọn ẹ ṣe wàásù yìn rere Ọlọ́run fún wọn àfi kẹ́ máa gbowó lọ́wọ́ wọn. Tí nẹ́tíwọ̀kì bá bàjẹ́ báyìí ìgbé ayé yìí ti bàjẹ́ ẹ mọ̀ ní nẹ́tíwọ̀kì ti lọ ẹ ti wá sọ nẹ́tíwọ̀kì di orúkọ Ọlọ́run ẹ ti wá sọ nẹ́tíwọ̀kì di àṣẹ Ọlọ́run tí ẹni tó ní Facebook bá pa Facebook délé nìkan ṣáyé yìí ò wá ti bàjẹ́ báyìí ẹni tó ní Facebook tó bá pa Facebook délé ní ṣé iṣẹ́ ìránṣẹ́ yìí ò ti dàrú àbí kí là ń ṣiṣẹ́ fún ṣé à ń ṣiṣẹ́ fún ìjọba Ọlọ́run ni àbá à ń ṣiṣẹ́ fún ikùn ara wa ẹ̀yin wòlíì ṣọ́ọ̀ṣì 5 ṣọ́ọ̀ṣì 6 nínú síìtì ẹyọ kan a dẹ̀ ní pé orúkọ Ọlọ́run là ń pè ẹ dẹ̀ ní pé Ọlọ́run kan là ń pè ṣé ẹ ya wèrè ni olè nínú síìtì ẹyọ kan ẹ máa rí ṣọ́ọ̀ṣì 5 ṣọ́ọ̀ṣì 6 kéde lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì yẹn during the week ẹ lọ ṣe investigation nínú àwọn ṣọ́ọ̀ṣì yẹn ẹ rí i pé ìwà tó ń wù nìkan nínú ilé wọn ẹ lè bá wọn ṣọ̀rẹ́ débi pé ẹ fẹ́ wáyé ṣọ́ọ̀ṣì wọn Sunday
Sunday ní kọ́ lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀. Ẹ̀yin pásítọ̀ ṣe ẹ fẹ́ ṣorí burúkú ni. Ẹ wàásù ìjọba Ọlọ́run fún wa, ẹ yé gbowó lọ́wọ́ wa mọ́. Ẹ yé fáwọn pásítọ̀ lówó mọ́. Ẹ jẹ́ kó wàásù ìyìnrere Ọlọ́run, ẹ yé fáwọn àfáà lówó mọ́. Olórí burúkú ló pọ̀ nù wa. Olè lọ́pọ̀lọpọ̀ pásítọ̀. Wọ́n máa ní wọ́n ṣe charity. Ẹ máa fi account number yín sílẹ̀, ẹ máa ní ẹ̀ ń ṣe charity ìwèrè wo lẹ̀ ń ṣe. Àbẹ́fẹ́ ṣorí burúkú ni. Bí èèyàn bá ní problem, account number ẹni tó ní problem yẹn ló yẹ kẹ́ fílẹ̀. Ẹ máa gbowó sàkáǹtì yín. Ẹ gba 5 million. Ẹ ná 50,000 fún ẹ̀ńtẹ́ forúkọ ẹ̀ gbowó. Ṣé Olúwa nìyẹn? Àbáyé yín ò fẹ́ dáa. Èmi ò sọ́pọ́tì nonsense o. Gbogbo ẹ̀yin pásọ̀ tẹ́ ń ṣe arrange miracle. Ẹ ní pé kéèyàn kan ṣe báyìí. Ẹ ń táwọ́ dùn. Ẹ wà ní kó ṣe báyìí kó wá ṣọ́ọ̀ṣì yín. Ẹ wà ní màràbòbò sí ń dára bàbà. Yéé boro koko àwọ̀ ẹ̀ kó nà. Ẹ máa wà ní ẹ ti ṣe miracle. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Olúwa ẹ máa fọwọ́ gbọ́mọ gbìn kọ́dún 2023 yóò tó parí. Èmi mo sọ bẹ́ẹ̀. Ìtọ́ mi ò ní balẹ̀ kó má nípa. Gbogbo ẹ̀yin pásítọ̀ lórí Facebook, ẹ̀yin wòlíì tẹ́ ń lo fake miracle, arrange miracle, tẹ́ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, ẹ máa fọwọ́ gbọ́mọ gbìn kọ́dún 2023 yóò tó parí. Láṣẹ Olódùmarè, èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ ń fi ẹkún àwọn èèyàn, ẹ̀yin fi ń ṣọlá, kò dáa. Ẹ fi àwọn tó wà nínú ìbànújẹ́, àwọn tó wà nínú ẹkún, ẹ wá ń fi wọ́n, ẹ fi ń ṣọlá. Gbogbo èyí tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ máa fọwọ́ gbọ́mọ gbìn ní o.